àwọn ọmọ àgbà òṣèré tíátà Taiwo Hassan fi gbé ta lẹ́yìn tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé bàbá wọn ní àìsàn jẹjẹrẹ. Wọ́n ké sí àwọn dókítà òyìnbó tàbí ti ìbílẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Bọ́lá Oyèbámijí sọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdákẹ́jẹ́ lẹ́yìn tó fìdí janlẹ̀ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè. Kò dín ní 551 million naira owó tí mo máa ná lóṣù lórí ẹbí àti àwọn nǹkan míì tó jọmọ́ iṣẹ́ oore. Pásítọ̀ Tóbi Adégbóyèga ló sọ bẹ́ẹ̀. Fún bí ẹgbẹ́ òṣèlú APC sì ṣe ń ronú lórí ìjáwé olúborí Adélékè, Arẹ́gbẹ́ṣọlá lẹ́gbẹ́ òṣèlú ADC kí Adélékè kú oríire. Ó ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi ìbò wọn sọ̀rọ̀. Ìkìlọ̀ àwọn Kìrìsìtẹ́nì nínú òṣèlú sí Tinubu, wọ́n rọ̀ láti má ṣe díje fún sáà kejì ṣùgbọ́n kí ó lo àkókò tó kù ní sáà àkọ́kọ́ yìí láti ṣàtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀, mímí kan ò lè mì, bẹ́ẹ̀ sì ni òǹyẹ kankan ò lè yẹ kí ààrẹ Tinubu má jáwé olúborí. Àwọn olórí APC ní Ondo ló ṣèlérí bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yola ti ṣe kọlù sí ibùba àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Wọ́n mú àwọn afurasí bíi 29 lákòókò ìkọlù náà. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Òwèrè ti fi ọkùnrin ẹni ọdún 64 sí àhámọ́ lórí ẹ̀sùn fífipá bá aláìlera kan lò pọ̀. Kó tó di pé ọlọ́pàá ò máa kó everybody, ẹ jẹ́wọ́ o, kí ló fa ikú obìnrin tí wọ́n bá òkú rẹ̀ ní ọgbà ṣọ́ọ̀ṣì lọ́ṣùn àti pé ta ló gé ọwọ́ rẹ̀ lọ. Kò dín ní 551 million naira owó tí mo máa ná lóṣù lórí ẹbí àti àwọn nǹkan míì tó jọmọ́ iṣẹ́ oore. Pásítọ̀ Tóbi Adégbóyèga ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rọ àwọn aráàlú kí wọ́n má ṣe rò pé Adélékè ti kọ̀yìn sí wọn pẹ̀lú bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Wọ́n ní gbogbo ohun tó ń ṣe fún àǹfààní àwọn aráàlú ni. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn ọmọ àgbà òṣèré tíátà Taiwo Hassan fi gbé ta lẹ́yìn tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé bàbá wọn ní àìsàn jẹjẹrẹ. Wọ́n ké sí àwọn dókítà òyìnbó tàbí ti ìbílẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Gbogbo ẹ̀dá ló máa ń gbàdúrà fún ìlera pípé láti gbé ilé ayé, àmọ́ bí àìsàn bá dé yóò kó ìpayà àti ìbànújẹ́ dé. Gbajúgbajà òṣèré tíátà ní èdè Yorùbá tí ọ̀pọ̀ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀, Taiwo Hassan, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó, ló ti ń ṣàìsàn tó lágbára báyìí. Àìsàn náà sì ló ní ṣe pẹ̀lú àìsàn jẹjẹrẹ. Ọmọ Ògògó lóbìnrin Shakira Taiwo ló fi ìkéde yìí síta pẹ̀lú ẹkún ńlá nínú fídíò kan tó ṣe láti fi béèrè fún ìrànwọ́. Gẹ́gẹ́ bí Shakira ṣe ń fi omijé ṣe àlàyé, ó ní àìsàn jẹjẹrẹ ọ̀hún ti dé ìpele 4. Ìdí sì nìyí tí àwọn dókítà ti sọ pé àwọn kò lè fún ní ìtọ́jú tí àwọn máa ń fún àwọn èèyàn tó bá ní àìsàn jẹjẹrẹ tí a mọ̀ sí chemotherapy mọ́. Shakira Taiwo tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò ṣe fídíò náà láti fi tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ó fi kún pé olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn, Sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yayi, ló ti ń gbọ́ bùkátà ìnáwó lórí àìsàn bàbá òun. Ó wá dúpẹ́ lọ́wọ́ àgbà olóṣèlú náà fún ọwọ́ àánú tó nà sí Ògògó. Shakira wá sísọ lójú rẹ̀ pé mò ń wá àwọn oníṣègùn tó lè tọ́jú bàbá mi báyìí lọ́wọ́ àìsàn jẹjẹrẹ, bóyá àwọn oníṣègùn òyìnbó ni tàbí ti ìbílẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bàbá mi kò fẹ́ kú. Ọmọ Ògògó ló ń fi ẹkún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú náà bẹ́ẹ̀. Bákan náà ni Shakira ní inú ìrora ńlá ni bàbá òun wà báyìí. Ẹnikẹ́ni tó bá sì lè wo àìsàn jẹjẹrẹ náà sàn kí wọ́n kàn sí òun tàbí àbúrò òun. Bákan náà ni Shakira fi síta pé ó yẹ kí àgbà òṣèré náà ti lọ sí ilẹ̀ India fún ìtọ́jú, àmọ́ kò lè wọ bàálù torí àìsàn náà ti wọ̀ ọ́ lára. Bákan náà ni ọmọbìnrin Ògògó mìíràn, Halima Taiwo, náà ṣe fídíò mìíràn tí òun náà fi omijé sọ̀rọ̀ láti béèrè ìrànwọ́ owó. Bàbá mi nífẹ̀ẹ́ láti gbé ilé ayé, kò tètè mọ̀ pé òun ní àìsàn jẹjẹrẹ, àmọ́ ó ti tàn ká ara rẹ̀. Ọ̀sẹ̀ 3 sẹ́yìn rèé tí a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó ní àìsàn náà, táwọn dókítà sì ló ti kọjá ìtọ́jú. Àwa ń bẹ ẹnikẹ́ni tó bá lè tọ́jú rẹ̀ láti kàn sí wa. A kò fẹ́ kí bàbá wa kú. Gbogbo àwọn òṣèré tíátà bíi Tóyìn Abraham, Dayọ̀ Amusa àtàwọn míì sì ló ń ṣe alábàápín àwọn fídíò tí àwọn ọmọ Ògògó náà ṣe. Wọ́n wá ń rọ àwọn onímọ̀ òyìnbó àtàwọn oníṣègùn ìbílẹ̀ tó bá gbówọ́ tí wọ́n lè wo àìsàn jẹjẹrẹ láti kàn sí àwọn lórí aago. Bọ́lá Oyèbámijí sọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdákẹ́jẹ́ lẹ́yìn tó fìdí janlẹ̀ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ́wọ́ gómìnà Adémọ́lá
Adeleke. Olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ìdìbò gómìnà tó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bọ́lá Oyèbámíjí ti sọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdákẹ́jẹ́ lẹ́yìn tí ó pàdánù ìdìbò náà. Ẹ ó rántí pé Oyèbámíjí pàdánù ìbò sọ́wọ́ gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè nínú ọ̀rọ̀ kan tí Oyèbámíjí fi sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó sọ pé òun bọ̀wọ̀ fún ìpinnu àjọ Independent National Electoral Commission INEC. INEC kéde Adélékè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lẹ́yìn tí ó ní ìbò 511,067 nígbà tí Oyèbámíjí ní ìbò 444,815 nígbà tí ó fèsì sí àbájáde ìdìbò náà. Oyèbámíjí dúpẹ́ ó sì gbóríyìn fún àwọn alátìlẹyìn APC àti àwọn olórí ẹgbẹ́ náà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìfẹ́ àti ìsapá tí wọ́n fi hàn sí ìpolongo ìbò rẹ̀. Gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú APC náà ṣe sọ, ó ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó gbàgbọ́ nínú èrò àti ìran mìíràn tí òun gbé kalẹ̀ fún àwọn olùdìbò. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn retí àbájáde tó yàtọ̀ nínú ìdìbò náà, ní báyìí a bọ̀wọ̀ fún ìpinnu àwọn àjọ alákòóso ìdìbò, àwọn sì fọwọ́ sí ìpinnu ẹgbẹ́ wọn nípa àtúnyẹ̀wò tí wọ́n ń ṣe lórí àbájáde ìdìbò náà. Oyèbámíjí tún sọ pé òpin ìpolongo ìdìbò kò túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ àti àwọn ìlànà tí ìpolongo ìbò rẹ̀ dúró lé lórí ti parí. Ó fi kún pé ìpolongo ti parí, ìdìbò náà sì ti parí, ṣùgbọ́n àwọn ìlànà àti àwọn ohun tí a gbàgbọ́ tí a sì jà fún ṣì wà láàyè. Ó tún sọ pé a máa tẹ̀síwájú láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun wa tó múnádóko. Fún bí ẹgbẹ́ òṣèlú APC sì ṣe ń ronú lórí ìjáwé olúborí Adeleke, Arẹ́gbẹ́ṣọlá lẹ́gbẹ́ òṣèlú ADC kí Adeleke kú oríire. Ó ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi ìbò wọn sọ̀rọ̀. Ní báyìí tí àwọn èèyàn Ọ̀ṣun ti ṣàfihàn ìfẹ́ wọn nípa bí wọ́n ṣe dìde láti dìbò fún ẹni tí wọ́n fẹ́, ohun tí wọ́n fẹ́ tí wọ́n sì pinnu náà gbọ́dọ̀ jẹ́ ohun tí gbogbo ènìyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Gómìnà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire lórí ìpadà rẹ̀ sípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá wá rọ̀ Adélékè láti lo àṣẹ tuntun tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fún láti mú ìṣọ̀kan, ìdàgbàsókè àti ìṣàkóso tó gba gbogbo ènìyàn sílẹ̀ wá sí ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí gómìnà tẹ́lẹ̀ rí náà fi sí orí ìkànnì Twitter rẹ̀ lẹ́yìn ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026, Arẹ́gbẹ́ṣọlá sọ pé àbájáde ìdìbò náà jẹ́ ìpinnu àwọn ará Ọ̀ṣun, nítorí náà gbogbo ènìyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún un kí wọ́n sì faramọ́. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá wá kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire ìjáwé olúborí padà rẹ̀ sípò gẹ́gẹ́ bí gómìnà Ọ̀ṣun lẹ́yìn ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ó ní báyìí tí àwọn ará Ọ̀ṣun ti sọ̀rọ̀ nípasẹ̀ ìbò wọn, ìpinnu wọn gbọ́dọ̀ jẹ́ ohun tí àwọn bọ̀wọ̀ fún. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá, ẹni tí ó kó ipa pàtàkì nínú ìdìbò náà gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, sọ pé ojúṣe Adeleke ti di èyí tó tóbi ju èyí tí ó ní nígbà ìpolongo ìdìbò lọ. Báyìí ó wá rọ̀ gómìnà Adeleke láti wo àbájáde ìdìbò náà gẹ́gẹ́ bí àṣẹ tuntun láti ṣe ìṣọ̀kan Ọ̀ṣun kí ó sì máa ṣe ìṣàkóso pẹ̀lú òdodo láìka ẹgbẹ́ òṣèlú kan sí. Ó ní iṣẹ́ tí ó wà níwájú gómìnà báyìí ti tóbi ju ìjàkadì ìdìbò tí ó ṣẹ̀ṣẹ̀ parí lọ. Ó rọ̀ ọ́ láti wo àbájáde náà gẹ́gẹ́ bí àṣẹ tuntun láti ṣọ̀kan pẹ̀lú ìpínlẹ̀ náà, mú ìdàgbàsókè rẹ̀ jinlẹ̀ kí ó sì máa ṣàkóso pẹ̀lú ìdájọ́ òdodo, ìrẹ̀lẹ̀ àti ìmọ̀lára ojúṣe tó lágbára sí gbogbo ọmọ ìlú. Gómìnà tẹ́lẹ̀ náà tún gbóríyìn fún àwọn olùdìbò Ọ̀ṣun fún bí wọ́n ṣe kópa nínú ìdìbò náà. Ó sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ènìyàn tó mọ̀ nípa òṣèlú. Bákan náà ó gbóṣùbà káre fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC. Ó dúpẹ́ lọ́wọ́ wọn fún bí wọ́n ṣe dúró ṣinṣin lẹ́gbẹ̀ẹ́ olùdíje ẹgbẹ́ náà Najim Salam láìka ìdààmú àti wàhálà rògbòdìyàn òṣèlú. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá sọ pé àwọn ọkùnrin àti obìnrin ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní Ọ̀ṣun dúró tán. Ó ní orí òun wú sí ìdúróṣinṣin, ìgboyà àti ìfaradà tí wọ́n fi hàn jálẹ̀ ìrìn àjò náà. Bákan náà ló tún gbóríyìn fún Najim Salam fún bí ó ṣe ṣe ìpolówó rẹ̀ àti bí ó ṣe gba àbájáde ìdìbò náà. Ó sì sọ pé olùdíje náà fi ire àti àǹfààní ìpínlẹ̀ náà ṣáájú àfojúsùn ara rẹ̀. Arẹ́gbẹ́ṣọlá sọ pé ìpàdánù ẹgbẹ́ náà níbi ìdìbò
kò yẹ kí ó jẹ́ ìparí ìfarajìn wọn sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó rọ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn wọn láti wà ní ìṣọ̀kan kí wọ́n sì máa béèrè ìdáhùn lọ́wọ́ ìjọba nípa àwọn iṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n sì ń pèsè àwọn ọ̀nà àbá àti ojútùú tó dá lórí ìdàgbàsókè. Ó ní ìjọba àwùjọ máa ń lágbára sí i nígbà tí àwọn olóṣèlú bá ní ìgboyà láti díje pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn láti gba ìpinnu àwọn ènìyàn àti ọgbọ́n láti máa ṣe àfikún rere sí àwùjọ lẹ́yìn ìdìbò. Ó tún rọ Adeleke láti nawọ́ ìbáṣepọ̀ àti ìṣọ̀kan sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ náà kí ó sì jẹ́ kí ìgbà kejì rẹ̀ nípò jẹ́ àkókò ìmúnisìn, ìlàjà àti ìṣàkóso tí yóò gba gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀. Ní ti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC, Arẹ́gbẹ́ṣọlá sọ pé àwọn ìlànà tó yẹ lákòókò yìí ni ṣíṣe iṣẹ́ pẹ̀lú ìjọba rere, ìdáhùn fún iṣẹ́ ìjọba, ìdájọ́ òdodo, agbára àti iṣẹ́ ìrànṣẹ́ sí àwọn ohun tó yẹ kí wọ́n máa lépa lẹ́yìn ìdìbò. Ó ní ìrìn àjò òṣèlú máa ń gùn ju ìdíje ìdìbò nìkan lọ. Arẹ́gbẹ́ṣọlá parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé òun fẹ́ Adeleke fún ọgbọ́n ìlera pípé àti àṣeyọrí nínú iṣẹ́ rẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìkìlọ̀ àwọn Kristẹni nínú òṣèlú sí Tinubu. Wọ́n rọ̀ ọ́ láti má ṣe díje fún sáà kejì ṣùgbọ́n kí ó lo àkókò tó kù ní sáà àkọ́kọ́ yìí láti ṣàtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ àwọn Kristẹni nínú òṣèlú Nàìjíríà, a forum of Christian political leaders and stakeholders, ti ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kí ó fi èrò rẹ̀ sílẹ̀ láti díje fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027. Dípò èyí, wọ́n ní kí ààrẹ lo àkókò tó kù nínú ìjọba rẹ̀ láti ṣe àtúnṣe sí ètò orílẹ̀-èdè àti láti fún Nàìjíríà ní òfin orílẹ̀-èdè tuntun. Àjọ náà ṣe ìbéèrè yìí nínú ìkéde kan tí wọ́n gbé jáde lẹ́yìn ìpàdé pàtàkì tí wọ́n ṣe ní Àbújá, olú ìlú Nàìjíríà, lórí ipò tí orílẹ̀-èdè yìí wà. Àjọ náà sọ pé àwọn ń ṣàníyàn nípa ohun tí wọ́n pè ní àìṣiṣẹ́ dáadáa ìjọba àpapọ̀ nínú ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè, ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ipò tí Nàìjíríà wà báyìí kò bá ojúṣe tí òfin orílẹ̀-èdè fi lé ìjọba lọ́wọ́ mu. Gẹ́gẹ́ bí ìkéde náà ṣe sọ, iṣẹ́ ìjọba àpapọ̀ tí ààrẹ Tinubu ń darí ní àwọn ọ̀rọ̀ pàtàkì bíi ààbò orílẹ̀-èdè, ìdàgbàsókè ọrọ̀ ajé àti àlàáfíà àwọn aráàlú ní èyí tí kò sí lórílẹ̀-èdè yìí, ó sì ti já àwọn aráàlú kulẹ̀ gidigidi. Àjọ náà tọ́ka sí abala 142B ti òfin orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sọ pé ààbò àti àlàáfíà àwọn èèyàn ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn pàtàkì jùlọ fún ìjọba. Àwọn Kristẹni nínú òṣèlú tún sọ pé bí ìjọba Nàìjíríà ṣe ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba Tinubu ń fa ìbànújẹ́ àti ìbẹ̀rù ju bó ṣe ń ṣe fún àwọn ènìyàn ní ìrètí lọ. Nítorí èyí, wọ́n ké sí ààrẹ Tinubu pé kí ó tún èrò rẹ̀ pa lórí ìfẹ́ rẹ̀ pé òun fẹ́ díje fún sáà kejì ní ọdún 2027. Wọ́n sọ pé ọ̀nà tí ààrẹ Tinubu àti ìjọba rẹ̀ ń gbà darí orílẹ̀-èdè mú ìbẹ̀rù àti àníyàn pọ̀ sí dípò ìrètí. Wọ́n tún ní àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n nífẹ̀ẹ́ sí Nàìjíríà kò ní ohun mìíràn láti sọ ju kí wọ́n ké sí ààrẹ Tinubu pé kí ó má ṣe wá fún àtúndì ìbò fún sáà kejì mọ́. Dípò bẹ́ẹ̀, wọ́n ní ó yẹ kí ààrẹ hùwà gẹ́gẹ́ bí olóṣèlú tó ń ronú nípa ohun tí ìtàn àti àwọn ìran tó ń bọ̀ yóò sọ nípa rẹ̀, kí ó sì fi àkókò tó kù nínú ìjọba rẹ̀ ṣe àtúnṣe tó yẹ sí Nàìjíríà àti fún orílẹ̀-èdè náà ní òfin tuntun. Àjọ náà tún bu ẹnu àtẹ́ lu ètò ìjọba mùsùlùmí àti mùsùlùmí, Christian in Politics, tún ṣàríwísí bí ààrẹ Tinubu ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ètò tí ààrẹ àti igbákejì ààrẹ jẹ́ mùsùlùmí. Wọ́n ṣàpèjúwe ètò yìí gẹ́gẹ́ bí ohun tí kò ṣe àfihàn ìmọ̀lára tó yẹ, pàápàá jùlọ ní àkókò tí àìní ààbò àti ìwà ipá ń ba orílẹ̀-èdè jà. Àjọ náà sọ pé ìjọba tí ààrẹ àti igbákejì ààrẹ jẹ́ mùsùlùmí kò ṣe àfihàn ìyàtọ̀ ẹ̀sìn àti àṣà tó wà ní Nàìjíríà dáadáa. Wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà láìka ẹ̀sìn wọn sí yẹ fún ìjọba tó ń ṣe àfihàn ìṣọ̀kan àti ìfarakanra gbogbo àwọn ènìyàn. Àjọ náà tún ké sí ìjọba pé kí wọ́n mú àwọn àbájáde àpéjọ tó wáyé lórílẹ̀-èdè ní ọdún 2014 lò. Wọ́n sì ké sí àwọn ẹ̀yà orílẹ̀-èdè, àwọn ẹgbẹ́ àṣà àti àwọn ẹgbẹ́ míì tó nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ Nàìjíríà pé kí wọ́n jọ darí ìbéèrè fún òfin orílẹ̀-èdè tuntun kí ó tó di àkókò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìkìlọ̀ sí ilé ẹjọ́. Àjọ náà tún kìlọ̀ fún ẹ̀ka ìdájọ́ pé kí ó ṣọ́ra fún ohun gbogbo tó lè mú kí àwọn ènìyàn máa ronú pé ẹ̀ka ìdájọ́ ń ṣe ojúsàájú nínú àwọn ẹjọ́ tó jẹ mọ́ ìdìbò. Wọ́n ní Nàìjíríà ti dé ìpele pàtàkì tí kò yẹ kí ẹ̀ka ìdájọ́ ṣe ohunkóhun tó lè da ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn rú. Ìpè sí INEC. Lórí ọ̀rọ̀ àjọ INEC,
àjọ náà ké sí INEC pé kí ó máa dúró gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ní òmìnira àti àìsojúsàájú nínú àwọn ìdìbò tó ń bọ̀. Wọ́n ní INEC gbọ́dọ̀ rántí pé kì í ṣe ẹ̀ka ẹgbẹ́ òṣèlú kankan, ṣùgbọ́n pé ó jẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó yẹ kí ó jẹ́ olómìnira, aláìsojúsàájú àti ẹni tí kò ní àbùkù kí ó lè ṣe ètò ìdìbò tó ṣe é gbẹ́kẹ̀lé tó wáyé lọ́fẹ̀ẹ́ àti èyí tó ṣe déédé ní Nàìjíríà. Wọ́n tún ṣe àtìlẹ́yìn fún yíyí ààrẹ láàrin àríwá àti gúúsù. Àjọ náà tún sọ pé àwọn ń ṣe àtìlẹ́yìn fún àṣà tí àwọn olóṣèlú ti ń lò láti máa yí ipò ààrẹ láàrin àríwá àti gúúsù, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ohun tí a kọ sínú òfin orílẹ̀-èdè. Wọ́n ní ètò yìí lè ṣe ìrànwọ́ fún ìdúróṣinṣin, ìdọ́gba àti ìfarakanra ní orílẹ̀-èdè yìí. Nítorí náà wọ́n rọ àwọn ọmọ Nàìjíríà tó nífẹ̀ẹ́ sí orílẹ̀-èdè yìí pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún olùdíje láti gúúsù ní ọdún 2027 kí àkókò gúúsù tó wà lọ́wọ́lọ́wọ́ lè parí. Àníyàn lórí àwọn iléeṣẹ́ orílẹ̀-èdè Christian in Politics tún sọ pé àwọn ń ṣàníyàn nípa ohun tí wọ́n pè ní àìní òmìnira àti ìgbẹ́kẹ̀lé àwọn iléeṣẹ́ pàtàkì orílẹ̀-èdè lábẹ́ ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní irú ohun bẹ́ẹ̀ rántí àwọn àkókò búburú kan nínú ìtàn Nàìjíríà. Wọ́n sì ní kò yẹ kí a jẹ́ kí ó tẹ̀síwájú. Wọ́n fẹ́ ṣe ìwádìí òmìnira sí ọ̀rọ̀ PFIPC. Àjọ náà tún béèrè fún ìwádìí òmìnira àti èyí tó jinlẹ̀ sí ẹ̀sùn àríyànjiyàn lórí àjọ Presidential Foreign Investment Promotion Council PFIPC. Wọ́n sọ pé ọ̀rọ̀ náà ṣe pàtàkì gan àti pé ó yẹ kí ìwádìí kíákíá àti èyí tó jinlẹ̀ wáyé láìsí ojúsàájú. Wọ́n rọ ìjọba pé kí ó má ṣe rí àkókò àwọn ọmọ Nàìjíríà bí ohun tí kò jẹ́ nǹkan kan. Àjọ náà sọ pé ìjọba kò yẹ kí ó máa gba àkókò àwọn ọmọ Nàìjíríà láì fiyèsí, nítorí pé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ń fẹ́ àyípadà tó máa mú ìgbésí ayé wọn dára sí i. Ní ìparí, àjọ náà ké sí gbogbo àwọn ọmọ Nàìjíríà láìka ẹ̀yà tàbí ẹ̀sìn wọn sí pé kí wọ́n máa wà ní àlàáfíà, kí wọ́n tẹ̀lé òfin, kí wọ́n sì máa gbàdúrà bí gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ pọ̀ fún Nàìjíríà tó dára. Ìkéde náà jẹ́ bíbuwọ́lù láti ọ̀dọ̀ dókítà Salangwa Hassan Uche Udom, akọ̀wé àjọ náà, àti ọ̀nàrẹ́bù Aaron Daniel Ladan, alákòóso ìbáṣepọ̀ pẹ̀lú aráàlú àti ọmọ ẹgbẹ́ Board of Trustees ní orúkọ Christian in Politics in Nigeria. Àwọn ọmọ ẹgbẹ́ míì tí wọ́n mẹ́nubà nínú ìkéde náà ni Alhassan Yakubu, Prophetess Linda Adewale, Pastor Alani Obe, Prophetess Blessing Opanaji, Pastor Ndubisi Nronkwe Ndubisi, Honorable Ikoyabo àti Dókítà DS Wambai. Nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀, mímí kan ò lè mì, bẹ́ẹ̀ sì ni òǹyẹ kankan ò lè yẹ kí ààrẹ Tinubu má jáwé olúborí. Àwọn olórí APC ní Ondo ló ṣèlérí bẹ́ẹ̀. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní ìpínlẹ̀ Ondo ti kéde pé kò sí àní-àní nínú àtúndì ìbò ààrẹ Bọ́lá Tinubu ní ọdún 2027. Wọ́n sọ pé àwọn ní ìgbàgbọ́ pé Tinubu yóò rí àtìlẹ́yìn púpọ̀ ní ìpínlẹ̀ náà. Àwọn olórí náà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Action Group nínú ẹgbẹ́ APC tún tako àwọn ìròyìn tí wọ́n sọ pé ìjà tàbí èdè àìyedè ń wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní irú ìsọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn kò ní dí Tinubu lọ́wọ́ láti jáwé olúborí lọ́nà tó dájú ní ìpínlẹ̀ náà. Wọ́n sọ èyí ní ìlú Ọ̀wọ̀ ní ọjọ́ Ajé lákòókò ìpàdé kan tí àwọn àgbà ẹgbẹ́ àti àwọn olóṣèlú pàtàkì ti tún fi hàn pé àwọn ti pinnu láti kó àwọn ènìyàn jọ fún àtìlẹ́yìn Tinubu fún sáà ìdìbò ààrẹ ọdún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, Adékọ́lá Ọláwọyè SAN tó jẹ́ alákòóso Action Group ní ìlú Ọ̀wọ̀ àti aṣojú ilé aṣòfin àgbà tẹ́lẹ̀ tó sì tún jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ondo ṣàpèjúwe àtúndì ìbò sáà kejì Tinubu gẹ́gẹ́ bí ìṣe pàtàkì fún gbogbo orílẹ̀-èdè tí ó yẹ kí wọ́n ṣe pẹ̀lú ìṣọ̀kan àti ìpinnu. Ó sọ pé àtúndì ìbò sáà kejì ààrẹ Bọ́lá Tinubu ní ọdún 2027 kì í ṣe iṣẹ́ òṣèlú lásán, ó jẹ́ iṣẹ́ pàtàkì fún orílẹ̀-èdè tí kò yẹ kí a ṣàríyànjiyàn tàbí takò. Ó jẹ́ fífi ìpìlẹ̀ tí a gbé kalẹ̀ fún ọ̀pọ̀ ọdún múlẹ̀ kí Nàìjíríà lè túbọ̀ lágbára àti ní ọrọ̀ ajé tó dára. Ọláwòye tún sọ pé ààrẹ Tinubu kì í ṣe onídán tàbí alálùpàídà, ṣùgbọ́n ó jẹ́ akọ ilé. Àwọn akọ ilé nílò àkókò, àtìlẹ́yìn àti ìdúróṣinṣin kí wọ́n lè parí iṣẹ́ wọn. Ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ kórajọ yí ààrẹ ká fún ìdìbò àtúnyàn rẹ̀, kí a sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan, kí a sì mú ìlú Ọ̀wọ̀ àti ìpínlẹ̀ Ondo wá fún lọ́pọ̀lọpọ̀ ní ọdún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí ó pè ní àṣeyọrí pàtàkì ìjọba Tinubu, Ọláwọyè mẹ́nuba
owó tí ìjọba àpapọ̀ ń fún àwọn ìpínlẹ̀, ìmúgbòòrò àwọn amáyédẹrùn, ẹ̀tọ́ ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ Nigerian Education Loan Fund, òmìnira fún ìjọba ìbílẹ̀ àti àwọn ètò ìrànwọ́ fún àwọn aráàlú. Ó tún sọ pé ìpínlẹ̀ Ondo ti jàǹfààní gidigidi lábẹ́ ìjọba náà, pàápàá nípa àwọn ìpínlẹ̀ tí wọ́n ti yan àwọn ọmọ Ondo sí àti àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ń lọ lọ́wọ́. Àtúnbí Action Group lórí ìmúpadàbọ̀ Action Group, Ọláwọyè ṣàlàyé pé ẹgbẹ́ náà sì jẹ́ apá kan nínú ìdílé òṣèlú Progressive tí ó bẹ̀rẹ̀ láti Action Group àtijọ́ tí ó yí padà sí Alliance for Democracy AD, Action Congress AC, Action Congress of Nigeria ACN àti báyìí APC. Ó sọ pé ẹgbẹ́ yìí ti wà tipẹ́ kò sì ní kú láéláé, à ń lọ síwájú láti Action Group sí ACN àti APC báyìí a ti wà papọ̀ nínú òṣèlú, a kì í fẹ̀yìntì kúrò nínú òṣèlú. Bí o bá jẹ́ ọmọ ẹgbẹ́ ni ọ́ títí láé, bí o bá jẹ́ àgbà ni ọ́ títí láé. Wọ́n takò pé ìjà wà láàrin Ayédatiwa àti Túnjí Òjó. Síbẹ̀ kọmíṣánná tẹ́lẹ̀ náà takò àwọn ìròyìn tí ń sọ pé ìjà tàbí èdè àìyedè wà láàrin gómìnà Lọ́kẹ́ Ayédatiwa àti mínísítà ọ̀rọ̀ abẹ́lé dókítà Olúbùnmi Túnjí Òjó. Ó tẹnumọ́ pé àwọn olórí méjèèjì ń ṣiṣẹ́ sí ibì kan náà nínú òṣèlú. Ó sọ pé a kò rí ìjà kankan láàrin BTO àti Ayédatiwa nítorí pé àwọn méjèèjì jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà. Ó tún ṣàlàyé pé Ayédatiwa fẹ́ mú ìṣẹ́gun wá fún ààrẹ, BTO náà fẹ́ mú ìṣẹ́gun wá fún ààrẹ, gbogbo wọn wá ìbò kan náà. Ó fi kún pé ohun tó ṣe pàtàkì jù ni pé ààrẹ gbọ́dọ̀ jáwé olúborí. Nítorí náà kò sí àríyànjiyàn láàrin Ayédatiwa àti BTO. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ Ajíbọ́lá Adégoróyè sọ pé àwọn olórí ìlú Ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ sí kó àwọn ènìyàn jọ ní ìpele ìpìlẹ̀ káàkiri àwọn wards ní agbègbè náà láti rí dájú pé ààrẹ Tinubu ní àtìlẹ́yìn tó pọ̀. Adégoróyè sọ pé Ọ̀wọ̀ jẹ́ ọ̀kan lára àwọn ibi tí ó máa ń ṣáájú nínú òṣèlú. A wà níbí lónìí pẹ̀lú àwọn wards tó fẹ́rẹ̀ tó 15 láti mú àwọn ènìyàn wá sí ètò fún ìdìbò àtúnyàn ààrẹ Tinubu. Ó tún sọ pé a wá síbí láti sọ fún àwọn ọmọ Nàìjíríà pé a máa ṣiṣẹ́ láti rí ìdá 100% ìbò fún Tinubu ní Ọ̀wọ̀ àti ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yola ti ṣèkọlù sí ibùba àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Wọ́n mú àwọn afurasí ọ̀daràn 29 lákòókò ìkọlù náà. Àwọn ìkọlù tí ọlọ́pàá ṣe sí àwọn ibi tí wọ́n fura sí pé àwọn ọ̀daràn ń lò fún iṣẹ́ ọ̀daràn wọn ní Yola, olú ìlú ìpínlẹ̀ Adamawa, ti yọrí sí mímú àwọn afurasí 29. Àwọn ọlọ́pàá tún gba àwọn oògùn olóró tí kò bófin mu àti àwọn ohun èlò mìíràn lákòókò ìgbésẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yola tí Area Commander ACP Grace Sanda ń darí ló ṣe iṣẹ́ náà lẹ́yìn tí kọmíṣánná ọlọ́pàá Kabir Umar Hasan pàṣẹ fún wọn. CP náà ti pàṣẹ fún gbogbo Divisional Police Officers DPOs káàkiri ìpínlẹ̀ Adamawa pé kí wọ́n tú àwọn ibi tí àwọn ọ̀daràn lò fún iṣẹ́ ọ̀daràn ká. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Sulaiman Nguroje fi síta, ọlọ́pàá gba àwọn ewé gbígbẹ tí wọ́n fura sí pé ó jẹ́ India hemp, àwọn kóró tramadol àti àwọn ìdìpọ̀ àwọn ohun èlò tí wọ́n fura sí pé ó jẹ́ oògùn olóró tí kò bófin mu. Àwọn ohun mìíràn tí ọlọ́pàá gbà ní àwọn pipe, àwọn ohun ìtanná, àwọn ìgò àti àwọn ohun èlò mìíràn tí wọ́n gbà pé wọ́n ń lò láti mu àti láti pín oògùn olóró tí kò bófin mu. SP Nguruje sọ pé àwọn afurasí 29 náà wà ní àhámọ́ ọlọ́pàá báyìí nígbà tí àwọn olùwádìí ń ṣiṣẹ́ láti mọ ipa tí ọ̀kọ̀ọ̀kan wọn kó nínú àwọn iṣẹ́ náà àti láti mọ àwọn ènìyàn mìíràn tí wọ́n lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣàwárí lákòókò ìkọlù náà. Ìkéde náà ni SP Sulaiman Nguroje fi síta tí Daily Post rí ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Òwèrì ti fi ọkùnrin ẹni ọdún 64 sí àhámọ́ lórí ẹ̀sùn fífipá bá aláìlera kan lò pọ̀. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní ìlú Ọ̀lọ̀ tó fi ìdí kalẹ̀ sí Òwèrì ní ìpínlẹ̀ Imo ti pàṣẹ pé kí wọ́n fi ọkùnrin ẹni ọdún 64 Ọchịchị
Vitalis sí àhámọ́ lórí ẹ̀sùn pé ó fi ipá bá ẹnìkan tí ó ní àìlera ara lò pọ̀ àti pé ó hu ìwà tí kò bójúmu sí ẹni náà. Wọ́n mú Vitalis wá síwájú ilé-ẹjọ́ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026 lórí ẹ̀sùn méjì tó wà lábẹ́ fáìlì MOR 70C/2026 nínú ẹjọ́ tí kọmíṣánná ọlọ́pàá gbé kalẹ̀. Ọ̀kan lára àwọn ẹ̀sùn náà jẹ́ ìfipábálẹ̀ tó lòdì sí abala 358 ti Criminal Code Cap C38 Law of the Federation of Nigeria 2004. Ẹ̀sùn kejì sì jẹ́ iṣẹ́ ìfipábálòpọ̀ tàbí ìfọwọ́kàn tí kò bófin mu tó lòdì sí abala 360 ti òfin kan náà. Síbẹ̀ ilé-ẹjọ́ náà ṣàlàyé pé òun kò ní agbára lábẹ́ òfin láti gbọ́ ẹ̀sùn ìfipábálẹ̀ náà nítorí ó ní irú ẹ̀sùn bẹ́ẹ̀ wà lábẹ́ agbára ilé-ẹjọ́ gíga. Ilé-ẹjọ́ náà tún ṣàlàyé pé abala 93 ti Administration of Criminal Justice Law ACJL ti ìpínlẹ̀ Imo fún ilé-ẹjọ́ májísírèètì láṣẹ láti gbé ẹ̀bẹ̀ bẹ́ẹ̀lì rẹ̀. Lákòókò gbígbọ́ ẹjọ́ náà, UD Udora ESQ dúró fún kọmíṣánná ọlọ́pàá nígbà tí POK Osuji ESQ dúró fún ẹni tí wọ́n fẹ̀sùn kàn. CG Enyia ESQ sì dúró fún Human Rights Committee ti Nigeria Bar Association NBA Owerri Branch. JME Onyenakazi àti DFC Joe Onyenakasi ESQ sì wà níbẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó ń tọ́jú ọ̀rọ̀ olùfisùn náà nítorí pé ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ tó ní ìmọ̀lára àti ìfarapa ọkàn nínú ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ béèrè ẹ̀rọ agbẹjọ́rò Human Rights Committee lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀lì náà. Èyí á rọ ilé-ẹjọ́ pé kí ó rí dájú pé wọ́n dáàbò bo ẹ̀tọ́ ẹni tí wọ́n fìyà jẹ. Ó sì tẹnumọ́ pé ìdájọ́ òdodo gbọdọ̀ wáyé fún gbogbo àwọn tó kópa nínú ọ̀rọ̀ náà. Èyí á sọ fún ilé-ẹjọ́ pé wọ́n ti tẹ ẹ̀tọ́ ẹni tí wọ́n fìyà jẹ lójúmọ́lẹ̀. Ohun tí a sì ń wá ní ìdájọ́ òdodo ní ọ̀nà mẹ́ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Justice Oputa ṣe sọ nínú Josiah vs. The State. Ìdájọ́ òdodo fún ẹni tí wọ́n fìyà jẹ, òdodo nínú bí a ṣe ń gbé ẹjọ́ náà kalẹ̀ àti ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú. Ilé-ẹjọ́ náà gba ohun tí agbẹjọ́rò náà sọ síta ṣùgbọ́n ó ṣàlàyé pé òun kò tíì ṣe ìdájọ́ Vitalis nítorí náà kí wọ́n sì máa kà á sí afurasí títí tí ilé-ẹjọ́ yóò fi parí ẹjọ́ náà. Lẹ́yìn tí ẹgbẹ́ olùfisùn àti agbẹjọ́rò Vitalis ṣe àríyànjiyàn wọn, ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n fi Vitalis sí Owerri Correctional Center títí di ìgbà tí ẹjọ́ náà yóò tún tẹ̀síwájú. Ilé-ẹjọ́ náà tún sọ pé ẹni tí wọ́n fẹ̀sùn kàn náà lè lọ sí ilé-ẹjọ́ gíga láti béèrè fún bẹ́ẹ̀lì. Wọ́n tún fún agbẹjọ́rò rẹ̀ láàyè láti fi ẹ̀bẹ̀ bẹ́ẹ̀lì síwájú ilé-ẹjọ́ magistrate àti láti fi ẹ̀dà ẹ̀bẹ̀ náà sọwọ́ sí ẹgbẹ́ olùfisùn. Ilé-ẹjọ́ náà tún pàṣẹ pé kí wọ́n fi fáìlì ẹjọ́ náà ránṣẹ́ sí Director of Public Prosecution DPP fún ìmọ̀ràn àti ìtọ́sọ́nà lábẹ́ òfin. Wọ́n sì dá ẹjọ́ náà dúró títí di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2026 fún ìròyìn láti ọ̀dọ̀ DPP. Kó tó di pé ọlọ́pàá ó máa kọ́ everybody, ẹ jẹ́wọ́ o, kí ló fa ikú obìnrin tí wọ́n bá òkú rẹ̀ ní ọgbà ṣọ́ọ̀ṣì lọ́sùn àti pé ta ló gé ọwọ́ rẹ̀ lọ? Wọ̀nyí àtàwọn ìbéèrè míì ló sì ń wáyé lórí ìyókù ara obìnrin kan tí wọ́n déédéé rí òkú rẹ̀ lágbègbè kan nípínlẹ̀ Ọ̀ṣun. Òkú obìnrin ọ̀hún ni wọ́n rí nínú ọgbà ilé ìjọsìn kan tó wà ní àdúgbò Ọbẹ̀làwọ̀ nílùú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyókù ara obìnrin náà ni kò sí ọwọ́ níbẹ̀ mọ́. Wọ́n ti gé ẹ̀yà ara rẹ̀ tó sì hàn gbangba pé ọrùn ọwọ́ apá àlàáfíà obìnrin náà ni wọ́n ti gé lọ. Àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ani Edu fi síta ló sísọ lójú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú àfikún pé àwọn ọlọ́pàá ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti lọ ṣe àyẹ̀wò sí òkú obìnrin náà ní kété tí wọ́n gbọ́ nípa rẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé ìwádìí àwọn ọlọ́pàá fi hàn pé wọ́n mọ̀ọ́mọ̀ pa obìnrin náà ni táwọn èèyàn tó pa á sì gé ọrùn ọwọ́ rẹ̀ òsì lọ. Bákan náà ni wọ́n fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá kò tíì lè sọ nípa ohun tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe gbẹ̀mí obìnrin ọ̀hún. Àmọ́ ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣe àwárí àwọn èèyàn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe pa obìnrin ọ̀hún tí wọ́n sì tún fi gé lọ́wọ́ lọ. Àtẹ̀jáde náà ni wọ́n ti gbé òkú obìnrin náà kúrò níbi tí wọ́n jù sí tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò tó yẹ. Wọ́n fi kún pé àwọn ti gbé òkú náà sílẹ̀ fún àwọn àyẹ̀wò gbogbo tí ẹ̀ka ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ níléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun nílò láti fi ṣàtìlẹ́yìn ìwádìí nípa ikú obìnrin náà. Kò dín ní 551 million naira owó tí mo máa ná lóṣù lórí ẹbí àti àwọn nǹkan míì tó jọmọ́ iṣẹ́ oore. Pásítọ̀ Tóbi Adégbóyèga ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà pásítọ̀ Tóbi Adégbóyèga
ọmọ Nàìjíríà tó ń gbé nílẹ̀ ọba United Kingdom àti olórí ìjọ SPAC Nation ti jẹ́ kí ó di mímọ̀ pé kò sí ọjọ́ tí òun máa ná kéré sí €300,000 lórí àwọn ohun tí òun san àti àwọn ojúṣe owó mìíràn. Adégbóyèga ṣe àfihàn yìí nígbà tó ń ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára pẹ̀lú streamer kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Davrel, ẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ iye owó tó máa ná ní ojoojúmọ́ àti lóṣù. Ní ìdáhùn rẹ̀, pásítọ̀ náà sọ pé àwọn ohun tóun ná owó sí lójoojúmọ́ pẹ̀lú owó oúnjẹ àti ìrànwọ́ owó tóun pèsè fún àwọn èèyàn orílẹ̀-èdè Áfíríkà. Ó ní láti sọ òtítọ́ kò kéré sí €300,000. Ó ní òun máa ná €14,000 lójoojúmọ́ lórí oúnjẹ. Òun sì ní ojúṣe láti ṣe fún àwọn orílẹ̀-èdè Áfíríkà pẹ̀lú €5,000 lójoojúmọ́. Adégbóyèga tún dáhùn sí àwọn àríwísí tó yí SPAC Nation ká àti ẹ̀sùn tí àwọn kan tí wọ́n fi kàn wọ́n pé wọ́n máa ń jọ́sìn bí ẹgbẹ́ òkùnkùn, ní ṣíṣe àlàyé ìdí tí ó fi gbà pé àwọn ènìyàn fi ń pe ṣọ́ọ̀ṣì náà ní irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Ó tọ́ka sí ohun tó pè ní ìṣọ̀kan àti àṣeyọrí owó àwọn ọmọ ìjọ rẹ̀ tó jẹ́ ti ọ̀dọ́. Ó ní àwọn ènìyàn máa ń sọ pé àwọn ń sìn bí ẹgbẹ́ òkùnkùn nítorí pé a ní ìṣọ̀kan púpọ̀. Ó ní tí wọ́n bá rí gbogbo àwọn ọ̀dọ́kùnrin òun, àwọn náà ń wa ọkọ̀ irú èyí tí òun náà ń wá pẹ̀lú. Ó ní wọ́n mọ̀ pé ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì bó ṣe máa ń rí ni pé pásítọ̀ máa ń jẹ́ ọlọ́rọ̀ nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ rẹ̀ sì máa ń jẹ́ òtòṣì. Ó ní àmọ́ nítorí kò rí bẹ́ẹ̀ nínú ìjọ àwọn ni wọ́n máa fi ń sọ pé àwọn jẹ́ ẹgbẹ́ ní àṣírí nítorí pé wọn kò tí ì rí irú nǹkan bẹ́ẹ̀ rí. Wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ láwọn ìjọ míì tó jẹ́ ọlọ́rọ̀ kan ni yóò wà tí àwọn ènìyàn yòókù yóò sì jẹ́ òtòṣì. Ó ní òun dáríjì àwọn tó ń pe ìjọ àwọn ní ẹgbẹ́ òkùnkùn àti gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé ìdàrúdàpọ̀ ló wà lọ́kàn wọn. Pásítọ̀ náà sọ̀rọ̀ ní àkókò tí àwọn èèyàn tẹ̀síwájú láti nífẹ̀ẹ́ sí ìgbésí ayé rẹ̀, àwọn ojúṣe rẹ̀ àti àwọn iṣẹ́ ìjọ SPAC Nation tí ó jẹ́ ṣọ́ọ̀ṣì kan tó dá lórí àwọn ọ̀dọ́ ní United Kingdom. Adégbóyèga jẹ́ ẹni pàtàkì láàrin àwùjọ àwọn ọmọ Nàìjíríà àti àwọn ọmọ Áfíríkà tó ń gbé ní UK, pàápàá jùlọ nítorí iṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́. Àwọn ọ̀rọ̀ rẹ̀ ló ti fa onírúurú àríwísí lórí bí ọ̀rọ̀ ṣe yẹ kí ó máa jẹ́ pínpín káàkiri nínú àwọn ìjọ àti àwọn ohun tí àwọn èèyàn ń retí pé àwọn olórí ìjọ àti àwọn ọmọ ìjọ wọn yẹ kí wọ́n máa ná tàbí pèsè nípa owó wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rọ àwọn aráàlú kí wọ́n má ṣe rò pé Adeleke ti kọ̀yìn sí wọn pẹ̀lú bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Wọ́n ní gbogbo ohun tó ń ṣe fún àǹfààní àwọn aráàlú ni. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti rọ àwọn aráàlú pé kí wọ́n má ṣe ní lọ́kàn pé gómìnà Adémọ́lá Adeleke ti dà wọ́n tàbí pé ó ti yí ẹ̀yìn sí wọn nítorí pé ó ń ṣe àtìlẹ́yìn fún èrò ààrẹ Bọ́lá Tinubu láti tún díje dupò ààrẹ ní ọdún 2027. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí Arise TV, agbẹnusọ gómìnà Adeleke Ọláwálé Rasheed sọ pé àtìlẹ́yìn tí gómìnà ń ṣe fún Tinubu kì í ṣe ohun tó wáyé nítorí ìjáwé olúborí ìdìbò tó ṣẹ̀ṣẹ̀ ní. Ó ṣàlàyé pé gómìnà Adeleke ti sọ̀rọ̀ ní gbangba nípa àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu tipẹ́tipẹ́ kódà kí ìdìbò náà tó wáyé. Rasheed sọ pé àtìlẹ́yìn náà ti wà tipẹ́ ṣáájú ìjáwé olúborí yìí nínú ìdìbò. Ó ṣàlàyé pé ìpinnu Adeleke láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu wà nítorí ìfẹ́ láti rí pé àwọn iṣẹ́ ìdàgbàsókè àti àwọn iṣẹ́ àkànṣe ìjọba àpapọ̀ ń tẹ̀síwájú sí i nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ bíi ọ̀nà Iléṣà Ìbàdàn, Òṣogbo Ìbàdàn àti Gbọ̀ngán Òṣogbo jẹ́ àpẹẹrẹ àwọn àǹfààní tí ìpínlẹ̀ Ọ̀ṣun rí látàrí ìbáṣepọ̀ gómìnà Adeleke pẹ̀lú ìjọba àpapọ̀. Rasheed tún sọ pé àtìlẹ́yìn Adeleke fún ààrẹ Tinubu dá lórí ohun tí gómìnà náà gbà pé ó wúlò jù fún ire àwọn ará Ọ̀ṣun. Ó sọ pé ohun tí gómìnà ń ṣe ni ohun tó tọ́, èyí tó wà fún àǹfààní àti ire àwọn ará Ọ̀ṣun. Primate Ayọ̀délé ti kìlọ̀ fún ààrẹ Tinubu pé kí ó ṣètò láti fi ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ ṣáájú ìdìbò ọdún 2027 nítorí ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ òṣèlú lè yọ nípò. Olórí ìjọ Henry Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu pé ó yẹ kí ó ṣe ohun tó lè mú kí ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027. Nínú àlàyé kan tí ọ̀ṣọ́ Olúwatósìn
olùrànlọ́wọ́ rẹ̀ nípa ìròyìn fọwọ́ sí. Primate Ayọ̀délé sọ pé àwọn ọmọ Nàìjíríà lè lo ìdìbò ọdún 2027 láti fi ìbínú àti àìtẹ́lọ́rùn wọn hàn sí ìjọba. Ó fi kún un pé bí ààrẹ bá kùnà láti kojú àwọn ìṣòro tó ń dojú kọ orílẹ̀-èdè yìí, ọdún 2027 lè jẹ́ àkókò tó nira fún un. Wòlíì náà sọ pé àwọn ènìyàn tó yí ààrẹ ká kàn tán jẹ ni pé ohun gbogbo dára nígbà tí ó sì jẹ́ owó rẹ̀ ní ohun tí wọ́n ń wá. Ó tún sọ pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí ò rí àǹfààní láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ wọn lè ṣiṣẹ́ lòdì sí Tinubu ní ìdìbò ọdún 2027. Ayọ̀délé sọ pé Tinubu ń fẹ́ kí ohun gbogbo yára ṣẹlẹ̀, kò tí ì ṣe ohun tí àwọn Nàìjíríà ń fẹ́. Àwọn ènìyàn tó yí ká kàn tán jẹ ni, ohun tí wọ́n fẹ́ ni pé kí wọ́n máa gba owó rẹ̀. Ó tún sọ pé púpọ̀ lára àwọn ènìyàn tó kúrò nínú ẹgbẹ́ náà máa ṣiṣẹ́ lòdì sí ìṣẹ́gun Tinubu, ó sì lè pàdánù ìdìbò náà bí kò bá ṣọ́ra. Ó ṣàlàyé pé Àtíkù àti àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú àtakò mìíràn lè kó ipa pàtàkì nínú yíyọ ààrẹ kúrò nípò gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ìfọwọ́sowọ́pọ̀ Àtíkù àti àwọn mìíràn lè yọ Tinubu kúrò nípò láìka àwọn ènìyàn tó wà pẹ̀lú rẹ̀ sí. Primate Ayọ̀délé rọ ààrẹ pé kí ó má ṣe gbẹ́kẹ̀lé ẹ̀tanú tàbí ìdìbò lọ́nà tí kò bófin mu láti ṣẹ́gun, nítorí pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà máa tako irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ó gba ààrẹ nímọ̀ràn pé kí ó ṣe ohun tó lè mú kí ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀. Ó sì kìlọ̀ pé àwọn ètò láti ṣẹ́gun ìdìbò náà pẹ̀lú ọ̀nà mìíràn yàtọ̀ sí ìbò àwọn ènìyàn lè má ṣiṣẹ́. Ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà máa tako gbogbo ètò láti jí ìdìbò. Ẹ má gbàgbé pé ìdìbò náà máa le gan. Ẹ má retí pé ó máa rọrùn tàbí pé gbogbo rẹ̀ máa lọ láìsí ìṣòro. Ó tún sọ pé àwọn ènìyàn máa fi hàn pé ìbínú wà, wọ́n sì máa fi hàn pé àwọn kò fẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ náà gbọ́dọ̀ ṣe ohun tó lè mú kí ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ọgbọ́n tí wọ́n bá ń gbìyànjú kò ní ṣiṣẹ́.